الحمد لله رب العالمين القائل في محكم التنزيل ونحكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم واحذرهم أن يفتنوك عن بعض ما أنزل الله إليك فإن تولوا فاعلموا أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم وإن كثيرا من الناس لفاسقون أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا محمد وعلى آله وصحابه أجمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وعلى سائر من تبع سنته وسلك مسلكه إلى يوم الدين أما بعد فيا أيها المؤمنون عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل ظاهرا وباطنا طبقا لقوله تعالى يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم adúpẹ́ fọ́lọ́run ọba wo la dúpẹ́ fún ọba tí ń sọnù alukurani pé ní wa anihkum baynahum bima anzalallah tẹ́ bá máa ṣèjọba láàrin àwọn èèyàn tẹ́ máa jó lórí tẹ́ máa darí ìlú ìtí èmi ọlọ́run ọba àlekè ọlá sọ̀kalẹ̀ ní kẹ́ ẹ fi ṣèjọba òun ní kẹ́ ẹ fi jó lórí òun ní ẹ fi darí ìlú wala tattabi ahwaahum ìwọ ànábì má tẹ̀lé fẹ́nu àwọn kan tí wọ́n sọ pé àwọn fẹ́ lò jọba tọ̀dọ̀ ara wọn wahdarhum sọ́ra o kó sọ́ra fún wọn an yaftinuka an ba'di ma anzalallahu ilayk káwọn èèyàn má gúnrí rẹ kó o bí ń tọ́lọ́ ń ṣe létò fún ọ kó o fi darí ayé kí wà nábì ọ sọ́ra káwọn èèyàn má lò ẹ́ kí a má darí rẹ kó o bí ń tọ́lọ́ ń paláṣẹ fún ọ kó o fi darí ayé fa in tawallaw táwọn èèyàn bá wá níbẹ̀ kọ́ táwọn làwọn máa ṣe àwọn ò ní lo tírà Ọlọ́run àwọn ò ní lo súnà darí ayé fa'lam kí wà nábì yọ dán lójú pé annama yuridullahu an yusibahum bi ba'di dhunubihim ntọ́fà tí wọ́n fi yarí tí wọ́n fi lo tọ́lọ́hún yẹn ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ lọ́lọ́run fẹ́ tara ẹ̀ṣẹ̀ yẹn gbá wọn mú ni wọ́n fi ń lò fẹ́nu ara wọn ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ Ọlọ́run fẹ́ tara ẹ̀ṣẹ̀ yẹn gbá wọn mú ni wọ́n fi ń fi ìfẹ́nu ara wọn ṣèjọba dájọ́ lérí ilẹ̀ wa inna kathiran minan nasi la fasiqun kí wà nábì ó sì mà kó jẹ́ mùsùlùmí lápapọ̀ ayé kí wọ́n gbọ́ pé inna kathiran minan nas ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n máa jẹ́yàn lérí ilẹ̀ ọ̀gọ̀rọ̀ wọn la fasiqun wọ́n máa módi mọ́lọ́n lọ́wọ́ ni wọ́n máa takú mọ́lọ́n lọ́wọ́ ni wọ́n yà nǹkan mọ́lọ́n lọ́wọ́ ni Ọlọ́run wọn bá wa sọ̀rọ̀ pé afa hukmul jahiliyyati yabghun Ànábì bí wọ́n léèrè fún mi ṣèjọba tí èsè sí ni wọ́n fẹ́ máa lò ní afa hukmul jahiliyyati yabghun ṣé wọ́n fẹ́ máa darí ìlú wọ́n fẹ́ máa ṣèjọba pẹ̀lú tí ọ̀jẹ̀ tọ́lọ́ ní bá ń bí wọ́n léèrè àìmọ̀kan wọ́n fẹ́ fi ṣe ni ṣé kúfúrù ni wọ́n fẹ́ fi ṣèjọba ni wa man ahsanu minallahi hukman sẹ́nìkan lè darí ayé tọ́jọ́ lọ́n lọ ni sẹ́nìkan lè mètò bí ó ti ṣèjọba tọ́jọ́ lọ́n lọ ni liqawmin yuqinun àwọn tí ó bá dá lójú ẹ ṣàlàyé fún wọn kó dá wọn lójú ibadallah mo ṣe kútùbà mi pẹ̀lú àyà yìí kí n tó wọnú kútùbà kí n tó wọnú ẹ̀ yìí máa dúpẹ́ fọlọ́run yìí sì máa yìn òun nìkan láti máa gbàpá máa sìn ọba tí ò lórogún ni mo fi jẹ́rìí yẹn nílẹ̀ bẹ́ẹ̀
gẹ́gẹ́ bí ti máa fi jẹ́rìí nílẹ̀ pa nabi Muhammad òjíṣẹ́ ọba náà ní ẹrú ẹni ọba mìíràn wá bá wa ní torí kó lè jẹ́ bashiran wa nadhira wa dahiyan ila Allahi bi idhnillahi wa sirajan munira Ọlọ́run wá bá wa ní kó lè jẹ́ ni tí ó júwe sẹ́ẹ̀rí fún wa ká ṣe ká wà àlìjánnà kó dẹ̀ kó ṣàlàyé sẹ́ẹ̀bù fún wa ká jìnà sí ká má fi wọná Ọlọ́run ìkẹ́ Ọlọ́run kó bá nabi wa Muhammad ibadallah tẹ́jà kọ́kọ́rọ́ ní kútùbà mi lé ní usikum wa nafsi bi taqwallahi jalla wa ala ìmà bára mi sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ti máa bẹ́yìn náà sọ̀rọ̀ pé ẹ bẹ̀rù Ọlọ́run ọba wo ni jalla wa ala ọba tí ò ní irú tó ga jù gbogbo nǹkan lọ ibadallah kí la ń pè ní bẹ̀rù Ọlọ́run tá a bá sọ fún yẹn pé bẹ̀rù Ọlọ́run ń tá a gbà lérò pẹ̀lú ẹ̀ ni pé gbogbo àṣẹ tí ọba mi pa ọ́nú alukur'an àtẹ̀yítọ́ pọ̀ lérí ahọ́n nabi wa Muhammad tí ń jẹ́ sunna méjèèjì kọ́ tẹ̀láṣẹ náà ìbẹ̀rù Ọlọ́run ni ìtọ́ba mi sì kọ̀ fún ọ pé má dé díẹ̀ inú alukur'an ló ti kọ́ ni inú sunna ló ti kọ́ ni kó o jìnnà sí tẹ́fẹ́tẹ́fẹ́ ní jẹ́ bẹ̀rù Ọlọ́run tá à ń bá ń sọ fún yẹn pé bẹ̀rù Ọlọ́run ìta àgbàlérò pẹ̀lú ẹni pé tẹ̀láṣẹ Ọlọ́run sá fún tọ́lọ́mbá sá fún tọ́lọ́mbá ni ọ sá fún ibadallah ká tẹ̀láṣẹ Ọlọ́run ìtọ́lọ́mbá sì kọ̀ fún wa ká jìnnà sí tí à ń pè ní bẹ̀rù Ọlọ́run ọba yìí mo fẹ́ kó yé yín pé tí ó bá sí bẹ̀rù Ọlọ́run ọba yẹn ayé ò lè tò ayé ò lè lálàáfíà ẹ gbọ́ pàtàkì ìbẹ̀rù Ọlọ́run bọ́ba mi ti sọ́nù alukur'an ọba mi ní yá ayyuhal ladhina amanu mo pè yín tẹ́ ẹ jẹ́ mùmínì in tattaqullaha tẹ́ ẹ bá bẹ̀rù Ọlọ́run ni yaj'al lakum furqana Ọlọ́run ó sòpin yàrá àtòdodo lọ́tọ̀ fún yín báyìí dáadáa taburọ̀ yàtọ̀ báyìí iṣẹ́ rẹ̀ àti iṣẹ́ bọ́ yàtọ̀ báyìí ètò wà láyé yín Ọlọ́run fètò sí gbèsè ayé yín wa yukaffir ankum sayyi'atikum kọ́dà kẹ́ wá lásìse Ọlọ́run ó sì mójú kó fún yín tẹ́ bá lè bẹ̀rù rẹ̀ wa yaghfir lakum yóò tún wá fẹ́rí jìn yín wallahu dhul fadlil azim ọba náà ọba ọlọ́lá ńláńlá tó tóbi jùlọ ni ibadallah níjẹ̀ẹ́dógún mo yanjú èrò ètò ìṣèjọba káfojú ẹ̀sìn wo ìṣèjọba káfojú ayé wo ni mo yanjú lọ́wọ́ níjẹ̀ẹ́dógún ọba àlekè ọlọ́ọ̀yọ̀ǹda fún mi kí n kíjímà pẹ̀lú yín níjẹ̀ẹ́jọ́ ibadallah ètò òṣèlú ní Islam mo yan níjẹ̀ẹ́jọ́ lásìkò tá a wà lọ́wọ́lọ́wọ́ yìí Nàìjíríà à ń palẹ̀mọ́ láti yan àwọn tí ó jẹ́ governors àwọn ilé-ìgbìmọ̀ asòfin tàwọn àgbà àti kékeré àwọn sẹ́nítọ̀ àti rẹ́pù bẹ́ẹ̀ là ń yan àwọn tí ó jẹ́ àwọn tí ó máa mú gbálẹ́gbẹ̀ẹ́ fún wọn bẹ́ẹ̀ là wà ń palẹ̀mọ́ náà láti yan olórí afa hukmul jahiliyyati yabghun ọ̀nà tí a ń gbà yan sọ́nà ṣẹ̀ríà ni àbọ̀nà ṣẹ̀ríà kọ́ ibadallah mo sọ níjẹ̀ẹ́dógún inú ṣẹ̀ríà Islam ọ̀nà mẹ́rin làgbà yẹn lórí ọ̀nà kọ́nà nínú mẹ́rẹ̀ẹ̀rin tí mo kà níjẹ̀ẹ́dógún yẹn bólórí bá léwu kọ́ gbàdébẹ̀ ó débẹ̀ náà nù ẹ̀tọ́ tiwa ni ká wá tẹ̀lé ẹ̀tọ́ tiwa ni ká gbà fún ẹ̀tọ́ tiwa ni ká má da ìlú rú ẹ̀tọ́ tiwa ni ká má ṣàdúrà fún ẹ̀tọ́ tiwa ni ká má pọ́n ká má yìn ẹ̀tọ́ tiwa ni ká má fi pè é ṣàkíyèsí pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àtọ̀rọ̀ tútù tá a gbọ́dọ̀ jágbe mọ́ ibadallah ọ̀nà alákọ̀ọ́kọ́ ikhtiyarullahi subhanahu wa ta'ala kọ́lọ̀ ń fúnra ọ̀yẹ́ yẹn pé ìwọ ni mo yàn wọ́n fẹ́ bí yín léèrè anabi wa Muhammad ìjà anabi rẹ̀ kò túmọ̀ pé kò sọ lórí ayé ó sọ lórí ayé ṣe bọ́jọ̀ kó Madina ìrìnà gómìnà lọ sí Sham ìrìnà lọ sáwọn ìlú káàkiri tóun jẹ́ gẹ́gẹ́ bí pírẹsidẹ́ǹtì ẹ̀dá kan ta ló wá sọ pé anabi àyàn o ta ló la dìgbò fún ọ ta ló sọ pé àfà ọ lẹ o ta ń sọ pé máa darí ayé o ta ń sọ pé ewé láwà ní ìmáàmù fún ewé láwà ní ọba fún ọdẹ wa dé ládé ẹ rí bí kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹni tó yẹn ni ta ni Allah bẹ́ẹ̀ náà lẹ́ máa rí dàsìkò tá a wà yìí táwọn èèyàn máa tata lọ́jà
tẹ́nìkan ò ní yẹn eléré alátatọ́ lọ́wọ́ fi yàn tí wọ́n wà ní a sáàtúmọ̀ yẹn ni táǹtà tó yẹ alágbájá òun náà lọ́gá wa àwùlẹ̀ yẹn sọ́lọ́wọ́ yẹn ni ẹ máa rí bẹ́ẹ̀ tọ́lọ́wọ́ ọmọ yẹn náà ọmọ káfíńtà ọlọ́wọ́ ọmọ yẹn bẹ́ẹ̀ náà àwọn bíríkìlà ọlọ́wọ́ ọmọ yẹn bẹ́ẹ̀ náà àwọn ẹlòmíì náà ọlọ́wọ́ yẹn aṣíwájú tí ò ní tọmọ ẹ̀ dáadáa mà nù. ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ibadallah òun ni kí àwọn tí wọ́n jẹ́ abẹnugọ́ngọ́ láwùjọ àwọn tá à ń pè ní ulul halli wal iqd àwọn ẹgbẹ́ ẹtulẹ̀ tó yẹ pé wọ́n lè sọ pé ẹgbẹ́ wọ́n lè sọ pé ẹdè wọ́n lè pé ẹtulẹ̀ wọ́n yé so lórí o àmọ́ abẹnu gangan ni wọ́n káwọn eléyìí wọn wá kójọ kí wọ́n wá yan ẹnìkan láàrin ara wọn pé lágbájá ìwọ ló máa jẹ́ olórí irú ẹ̀ náà ṣẹlẹ̀ ní Islam seba anabi sọ fún wa pé fa aleikum bi sunnati wa sunnati al-khulafa'i ar-rashidina min ba'di sunna mi dọwọ́ yín gbogbo àwọn tó wá lẹ́yìn mi tí a bá ṣe náà sunna ni ẹ má mú láwàdà èyí tí mo fẹ́ sọ yìí àwọn tó tẹ̀lé anabi ló ṣe nígbà tí ọ̀gá wa kú aṣáájú wa anabi wa Muhammad gbogbo ọ̀rọ̀ yìí náà mo fẹ́ràn kàn níjẹ́ ẹ̀dógún kéékèèké ṣe é rántí pé àwọn ará Maka tá ń pè ní muhajirun àwọn ará Madina tá ń pè ní al-ansar ará Maka fẹ́ jolórí ará Madina fẹ́ jolórí àwọn àmì náà tún dìde wọ́n ní aha ará Maka kọ̀ọ̀kan yín ará Madina kọ̀ọ̀kan yín mọ̀lẹ́bí ànábì láti yan olórí àlílọ́yọ̀ jẹ́ ikọ̀ di mélòó di mẹ́ta ará Maka ikọ̀ kan ará Madina ikọ̀ kan mọ̀lẹ́bí ànábì ikọ̀ kan àtàwọn tó sọ̀pọ̀tì wọn tí wọ́n ní mọ̀lẹ́bí lọ́kàn o ikọ̀ di mẹ́ta nínú àwọn abẹnú gangan jọ náà Abakari mbẹ́mbẹ́ nínú abẹnú gangan jọ náà Umaru mbẹ́mbẹ́ nínú abẹnú gangan jọ náà Abu Ubaidata ibn al-Jarrah ó wà ńbẹ̀ nínú abẹnú gangan jọ náà Ali ibn Abi Talib wà ńbẹ̀ nínú abẹnú gangan jọ náà Abdurrahman ọmọ Awfi wà ńbẹ̀ sẹ́yìn ti gbégbé àwọn péjọ sáyẹ kan tí wọ́n ń pè ní Bani Saqifa nígbà tí wọ́n fa títí Umaru ní kí là ń fa gan ń bọ̀ yẹ kó abẹnú gangan ní Umaru ó ní kí là ń fa gan ọ̀rọ̀ yóò nídìí fífa ó lẹ́yìn mùsùlùmí tẹ́ dún wọ̀nyẹn jẹ́ ń bí yín léèrè nínú ẹ̀sìn àtayé ìwọ ló lágbára jù wọ́n lẹ́sìn ní ayé fúyẹ́ ó ní bàtà nàbí ọba wa nínú ẹ̀sìn tá a wá ń ṣe yìí ìwọ ló lágbára jù wọ́n ní bẹ́ẹ̀ ní irun ní bí sàádà bá ti dún irun kọ́ lè yín lọ́kàn ó ní tọ̀ nígbà ẹ̀ màpá ayé fúyẹ́ sí ẹ̀sìn tí irun wa lágbára nínú ẹ̀sìn tálà nàbí máa ti síwájú fún wa pé kó kírun tí ọba sílé wọn lábọ Bákàrí ni onígbà bá wa yọ́nú sí kó ṣáájú fún wa ń bí ọ̀rọ̀ ẹ̀sìn wa sáà wá ní yọ́nú sí kó darí ayé wa má wa lọ́wọ́ Abubakar tẹ ọwọ́ rẹ̀ èmi gbà fún ọ o gẹ́lẹ́ Abubakar wí bẹ́ẹ̀ sí Usmanu abẹnú gangan ni ọgbọ́wọ́lé Abdurrahman ọmọ Awfi abẹnú gangan ni ọgbọ́wọ́lé Abu Ubaida ibn al-Jarrah abẹnú gangan ni ọgbọ́wọ́lé alina gbà sí fún alina ọ̀padà farama sẹ́yìn máa pẹ́ tuma ẹni pé àwọn abẹnú gọ́ngọ́ lọ́yẹn nìkan ní àárín ara àwọn tá à ń pè ní alul halli wal iqd àwọn abẹnú gangan tí wọ́n lè pé báyìí láàṣẹ tí wọ́n decide ọ̀nà yìí lọ́nà kejì tá à ń gbà yàn jọba ní Islam ibadallah ọ̀nà ẹlẹ́kẹta ọ̀nà wilayatul ahad kí là ń pè ní wilayatul ahad èmi lọ lórí tọ́lọ́ ń fi síbẹ̀ ni èmi lọ́mọ aráyé yẹn síbẹ̀ ni mo wá fẹ́ máa lọ mo ṣàkíyèsí gbàgbàdé kí wọ́n á pé lágbájá tí n bá kú lérí àga yìí wọ́n ni kọ́ bọ́ síbẹ̀ wọn là ń pè ní wilayatul ahad lágbájá ìwọ ni ògèrè àga yìí gbogbo yẹn gbọ́ o tí n bá lọ bí àgbáńrè tí mo lọ bọ́lọ̀ wọn bá mi ẹni tí ó joyè lẹ́yìn mi rèé o ìdáwọn kan máa pè ń ṣe roma là ń pè ní wilayatul ahad arírò ẹ̀ náà lákọ̀ọ́kọ́ Islam nígbà tí Abubakar lò jọba títí tágbàdé tí ń wo pé ó ṣeéṣe kọ́yá lónìí kọ́yá lọ́la ó pe àwọn àgbààgbà sàábéjọ ó lérí àga tí mo jókòó yìí lérí àga Nabi wa Muhammad ni tí n bá wa lọ tán ẹni tí ó gèrí àga yìí ni Umaru ní kó bọ́ síbẹ̀ Umaru ní kó bọ́ síbẹ̀ ṣé ẹ̀ máa pọ́ yàtọ̀ lọ́nà tọ́lọ̀ ń gbà yà Nabi ó yàtọ̀ sọ́nà tí wọ́n gbà yàn Abubakar
òun tún wọ́n náà tiẹ̀ láti fi yan Umar radiyallahu ta'ala anhum jami'a ngba Abubakar kó mbẹ́ tótọ́ lérí àsọ́ọ́lẹ̀ Abubakar Umar bọ́ sí ọ̀nà di mélòó báwọn ó di mẹ́ta àwọn ọ̀nà wọ̀nyí súnà ní gbogbo ẹ̀ abalọ́ àwọn sálàfù ni ìgbà tí Umar kú lérí oyè ọ̀yàn sàábé mẹ́fà Usman ibn Affan wà ń bẹ̀ Ali ọmọ Abi Talib wà ń bẹ̀ Abdurrahman ọmọ Awf wà ń bẹ̀ Abu Ubaidah ibn Jarrah wà ń bẹ̀ ọlẹ́yìn mẹ́fẹ́ fà ọwọ́ ní Abdullahi ọmọ mi lọ sí keje èkeje wọn tó lọ jẹ́ wọn tí a bá ṣe wá fún mi lábọ̀ ni ọ gbọ́dọ̀ jẹ́ òye èyí tẹ̀mí jẹ́ yìí bí ti yanjú ẹ̀ ó dọ̀dọ̀ Ọlọ́run èyí tó fẹ́ kọ́ ọmọ mi kan yanjú eléyìí mọ́ gbogbo ẹ̀yàn ọmọ mi má joyè mọ́tàlíkì àmọ́ Ọlọ́run èdè tọ́lá kan tirẹ̀ ó sọ̀rọ̀ ṣẹ́njú alikiyama lọ wòran kò fún mi lábọ̀ nígbà àwọn dé jòkó sí ẹ̀ mọ̀ pé àwọn tí wọ́n yàn jọ́ náà àwọn náà ni alul halli wal iqd àwọn ẹtu ẹgbẹ́ ẹ̀dẹ́ náà nù ni àwọn náà nù ni nígbà tí wọ́n dé jòkó wọ́n ní taláyàn Abraham náà máa fi ní ẹ má dààmú ara yín ẹ má sì mí mẹ́ni tí ó joyè èmi ò lóye jẹ o ìtọ́kàn èmi náà rọ̀ ni pé mọ̀lẹ́bí ànẹ́bì bí wọn ò ti ní sọ́fà tèmi ó fi kú wọn máa gbádùn lọ èmi lówó ẹfẹ̀ mi lẹ̀ pẹ̀lú òwò mi wọn ò nídìí ìjọba àmọ́ làákà yìí tèmi Usman ọmọ Affan lọ́yọ̀ jẹ́ Abu Ubaidah ibn Jarrah ni èmi náà sọpọ́tì rẹ gbogbo yẹn bá sọpọ́tì Abdurrahman ọmọ Awf sẹ́yìn mà kọ́ dàbí ìgbà tí Umaru náà fa ọjọ́ra wọn bẹ̀ wọn ọ̀nà mẹ́ta náà ní jẹ́ kí wàá lẹ́lẹ́ kẹrin ibadallah gbogbo ẹ̀ lára díẹ̀ ń bẹ́ ń jẹ́ ẹ̀dógún ọ̀nà ẹlẹ́kẹrin nígbà tí Usman ọmọ Affan ní parí oyè Ali Abu Talibi ọ̀tọ́mátìkì ní tẹ́lẹ̀ náà lọ́kàn àwọn èèyàn ṣe bẹ́yà fún bíi tí wọ́n ti ṣe fún táwọn alul halli wal iqd bí wọ́n ti ṣe fún àwọn tó ṣáájú wọn ṣe bẹ́ẹ̀ fóun náà Muawiya ọmọ Abi Sufyan ọwọ́ ń lu Sham àwọn ọ̀tá Islam dìde wọ́n lọ lè ba Muawiya lẹ́mi jẹ́ ta ni wọ́n ba lẹ́mi jẹ́ sí wọ́n ba lẹ́mi jẹ́ sí Ali ọmọ Abi Talib àwọn ọ̀rọ̀ títí ò ní gbọ́ kára ọmọ sọ gìrì wọ́n sọ sí Muawiya létí Ali ń bàjọba lọ ní Madina àwọn mùnáfìkì lọ Sham wọ́n wá Madina bí wọ́n ti rojọ́ Ali láìda bẹ́ẹ̀ wọ́n rojọ́ Muawiya láìda wọ́n ń sọ ti Muawiya fún Ali wọ́n ń sọ ti Ali fún Muawiya wàhálà bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ nígbà tí ó ṣe sà Ali jókòó jẹ́jẹ́ ńjọ́ kan lórí pógun sẹ́yọ ní gbogbo àyíká Madina kí ni ń ṣẹlẹ̀ ká tó wí ká tó fọ̀ wọ́n ti gbé dà mùsùlùmí lọ gbá àti òṣèkà ìyẹn ni wọ́n ń pè ní wákàtú Saffain wọ́n á tún máa pè ní wákàtú lè Jamal ogun tí ẹ̀mí mùsùlùmí tó bọ́m̀bẹ̀ ń jọ́nà lọ́hùn ó lé ní 10,000 èèyàn àwọn kan lọ́jọ́ 100,000 èèyàn láwọn ẹ̀mí tó bọ́ Ibadallah ń túmọ̀ pé olórí di méjì Ali ń rí rẹ̀ bí olórí Muawiya ọmọ Abi Sufyan ń rí rẹ̀ bí olórí abálọ àbábọ̀ wọ́n ṣètò wàhálà abálọ àbábọ̀ Ali lọ wọ́n pa Ali wọ́n pa Imam Ali radiyallahu ta'ala anhu sẹ́yìn gbogbo àwọn ti pa Ali òun nísìn olórí ò pé méjì mọ́ olórí kan ló ṣe kí ni lọ́sẹ̀ kò ti ń jẹ́ Muawiya àmọ́ pìlẹ̀ jẹgbọ́n yẹn ìwọ ni èmi ní nípìlẹ̀ rẹ̀ ìwọ jẹ́ èmi ò jẹ́ nípìlẹ̀ rẹ̀ Ali padà lọ ọ̀sẹ̀ kù Muawiya gbogbo àwọn ẹni tó wà lérí lẹ́njọ́ náà gbogbo wọn dẹnu dàkọlẹ̀ wọ́n gbà fún Muawiya gẹ́gẹ́ bí olórí gbogbo wọn dẹnu dàkọlẹ̀ wọ́n gbà fún Muawiya gẹ́gẹ́ bí olórí tí ń túmọ̀ pé wọ́n fà jàngbọ̀n kí Muawiya tó ṣe kíni kó tó débẹ̀ ẹ̀mí sì bọ́ ẹ̀mí nù Ibadallah a sọ pé ọlọ́sẹ̀ a sì rán ọ èmi ọ̀rẹ́ nìkan ìpẹ́ nìkan lọ sí wọn ò sì rán ọ wọn ò sì ní ọlọ́ lò kọ́ gbọ́ mi dáadáa yìí ń sàlàyé mímẹ́sìn ni bí àwọn àfẹ́sìn ti kọ́lẹ̀ bẹ́ẹ̀ nìkan bá dìde tó ní aha èmi náà lè jẹ́ lórí mọ̀nà ẹ bá ń wọ́ ọmọ ogun èmi náà lè jẹ́ lórí mọ̀nà níbo wọ́n ti ń tàbọn àti bọ́ǹbù èmi náà lè jẹ́ lórí àwọn oníbàbà máa bá yìn àwọn oníbàbà ń pààyàn tọ́wọ́ ajá títí tọ́ bá débẹ̀
ìtọ́ bá fi lè mú débẹ̀ ẹ̀dẹ̀nu jákọ́lẹ̀ ẹ má jẹ́ mi ọ́ kọ́ntínú láti máa ṣe òfò káwọn èèyàn sẹ̀mí àlàáfíà ká gbà fún pé tọ́ ó débẹ̀ náà nù ìbádàlá ẹ̀rí tiẹ̀ náà mọ́mọ́ wa hàn ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin yìí ni wọ́n gbà yín olórí rí nínú Islam náà olórí Islam ń lọ bẹ́ẹ̀ tí wọ́n ń jẹ khalifa lọ́nà kanu mẹ́rẹ̀ẹ̀rin yìí ni wọ́n ń gbà gbogbo àwọn tó débẹ̀ nínú Islam ńgbà tó yá ó di umara àwọn aláṣẹ ọba ńgbà tó yá tó ṣe sáà ó di salatin àwọn tí wọ́n jẹ ní ńpàjọyè wọ́n lóyún náà lọ sáà kó tó di pé kìláfà Islam wá ṣubú ní Turkey ní 19 kẹ́nẹ́ kan ló ṣubú ní Turkey tí ò sí ti ń jẹ́ ìlàfà Islam tí ò sí ní eré ilẹ̀ mọ́ tọ́ kò sí láfà mọ́ tọ́ àríjọba ẹ̀sìnsẹ́ mọ́ àrà àwọn tí wọ́n máa darí mọ́ ló kọ́ Islam kí ló wá kúnlẹ̀ lérí ilẹ̀ nísìn ìtọ́ wá kúnlẹ̀ ní ìṣèjọba kan tó lágbára jù ọ̀pọ̀ ìjọba tó wà lérí ilẹ̀ ọ̀pọ̀ o àwọn ọlọ́ba ìjọba kan ni wọ́n o àwọn wà láwọn àyè tí wọ́n wà o àwọn tí wọ́n ń jẹ ṣòyò yíyà ìjọba ẹni olówó lólówó ọ wà lọ́tọ̀ o táwọn náà ń ṣe tiwọn ìjọba democracy náà wà o àmì yìí tó lágbára jù lórí ilẹ̀ lé nínú àwọn ìjọba tá a dákọ̀ tó pọ̀ káàkiri yìí democracy ni òun l'Amẹ́ríkà ń lọ democracy yìí náà ni Britain ń lo díẹ̀ níbẹ̀ Britain ń lo democracy tán torí wọ́n lọ́ba tí wọ́n lọ jíṣẹ́ fún tí wọ́n lọ gba pamísàn ní ẹnu rẹ̀ wọ́n wá yẹn prime minister èyí tí ó máa darí ìlú ọba wa dà gẹ́gẹ́ bí ẹni tó ní gbogbo ìlú tí ó sì ní ọrọ̀ nínú ọrọ̀ ìlú tí wọ́n máa yẹ fọ́ba tọ́ba sì fẹ́ jáse tọ́ba lágbára jù tọ́ba ọba sáyìn rẹ̀ kò jáse náà ni kò sétò lérí ẹ̀ náà ni mo fi ní wọ́n ń lo democracy díẹ̀ wọ́n ń lo ọlọ́ba díẹ̀ àwọn nǹkan bí ọlọ́ba pọ́nbélé ni wọ́n ń lò lérí ilẹ̀ bíi Saudi Arabia bíi Kuwait bíi Qatar àwọn ọ̀pọ̀lọpọ̀ Gulf ọlọ́ba làwọn ń lò ní eré ilẹ̀ kálukú ń lo tiẹ̀ bẹ́ẹ̀ náà ni èyí tó wá lágbára jù tọ́ka àwa ní Nàìjíríà ń bí táwa ń lò òun níjọba democracy kí la ń pè ní ìjọba democratia wọ́n ń pè ní hukumatu sha'bi li sha'b kí ni túmọ̀ rẹ̀ kí ni túmọ̀ hukumatu sha'bi li sha'b ìtumọ̀ ẹ̀ ni pé ìjọba ọ̀dọ́ fáwọn ìjọba aráàlú faraàlú aráàlú ni ó ṣètò ẹni tí ó darí àwọn ẹni aráàlú bá yàn náà ni ó débẹ̀ ìgbà wo democracy bẹ̀rẹ̀ democracy ò ti sírí níbi ká fi yan lórí democracy ò ti sírí níbi ká fi yan àwọn èèyàn nígbà tó di 1265 20 ká wáyé àbí 2018 kọ́ yìí democracy bẹ̀rẹ̀ ní 1265 sẹ́mi pé sọ́mọ́ bí ọgọ́rùn-ún ọdún mẹ́jọ nù ó bẹ̀rẹ̀ ní 1265 tí wọ́n bí anabi Isa aleyhi salatu wa salam ibi tó ti bẹ̀rẹ̀ níjọ́ náà England ni táwọn náà fẹ́ jàjàbọ́ lọ́wọ́ àwọn ọlọ́ba tó kó wọn lẹ́rú níjọ́ náà lọ́hùn tí ó bẹ̀rẹ̀ kì í ṣe pé bó ti rí yìí lónìí tá ń lò yìí ló bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ní Ingilterra tá ń pè ní England bó ti bẹ̀rẹ̀ kọ́ yẹn nígbà tí ó bẹ̀rẹ̀ wọ́n ṣe ètò pé ìmọ̀ ìyẹn olórí ẹ̀pọ̀ bàtì ìmọ̀ ìyẹn olórí nínú ìlú yóò ní àwọn tí ó máa yàn àwọn ni yóò máa yàn àwọn tó bá níye pàṣẹ́ntéèjì kan nínú owó àwọn ni wọ́n lè sọ pé lágbájá ni ó jẹ olórí ó di méní bẹ́ẹ̀ yẹn bá lówó tí owó rẹ̀ bá wọ pàṣẹ́ntéèjì yẹn kò lè dá síbò kò lè bá wọn yan olórí wọ́n sì ṣòfin máa pé ìyan olórí tá à ń wí yìí kí n tóbi nínú ọ̀rọ̀ kódà kó bí olówó òun obìnrin ni kò gbọdọ̀ dá sí torí ìjóbìnrin rẹ̀ kódà kó lówó tí wọ́n wí hun ìjóbìnrin rẹ̀ oníjó ṣe kí ni kò níjọ́ dá sí torí kó bẹ̀rẹ̀ ni ó wá wà fún àwọn ọkùnrin tí wọ́n wà láwọn owó kan ní àwùjọ kí ló jẹ́ wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n nítorí di pé táàkì táwọn ń gbà tó pọ̀ jù owó ìsákọ́lẹ̀ táwọn ń gbà tó pọ̀ jù àwọn olówó ní ń san àwọn olówó ní ó máa decide ẹni tí ó máa jó lórí torí pé àwọn ni wọ́n ń san yìí tó pọ̀ jù nínú ìsákọ́lẹ̀ òbí ò sì ní dá sí torí kò sí tómi nínú ọ̀rọ̀
bí wọ́n ti ń bàbọ̀ ní Injilitra ń bọ̀ bẹ́ẹ̀ títí tó fi wá di 1914 ọ̀pọ̀lọpọ̀ ìlú kọ́pì kínní yìí látara England tí wọ́n ń bẹ́tò yìí bọ̀ bẹ́ẹ̀ tí wọ́n fi yan olórí tó fi wá di 1914 ọ̀rọ̀ tí mo sọ yìí ẹlẹ́lẹ́ wo tíra kan tí ń pè ní al-iqtira'u siyasi tí Dr. Mundhir Ashawi tó ṣe page 130 sí page 131 lọ́rọ̀ tí mo sọ yìí wà. Ìgbà tó wá di 1914 wọ́n change ètò yìí ní England àmọ́ kí wọ́n tó change ètò yẹn ní England àwọn míì ti dìde l'Amẹ́ríkà àwọn ń dé l'Amẹ́ríkà tí wọ́n rí pé tí England ń ṣe yìí pẹ̀lú ká má pé obìnrin dá sí bò kódà tó. Ìgbà tó di 1880 Amẹ́ríkà dìde ó pé obìnrin dá sí tiẹ̀ nígbà tó pé dá sí àmọ́ àwọn náà límìtì pé iye owó báyìí lẹni tí ó dìbò gbọdọ̀ ṣe kínní lọ́gbọdọ̀ ní tí ó bá nírú owó yìí kó má dá sí ṣùgbọ́n obìnrin lè ṣe kínní ó lè dá sí wọ́n gbé òfin yẹn wọlé. Nígbà tó yá tí wọ́n ń bá bọ̀ bẹ́ẹ̀ ọwọ́ àdìgbà tó di 1920 láti 1880 l'Amẹ́ríkà ti bẹ̀rẹ̀ kóbi máa dá sétò ìbò dídì àmọ́ kò lè jọ lórí o yọ kàn dá sétò ìbò ni o. Àwọn Ingilterra ní kò ní dá síbò rárá. Amẹ́ríkà sọ pé èèyàn lòun náà ìjọ máa di ìbò àmọ́ kò ní jọ lórí. Ìgbà tó di 1920 Britain náà tẹ́wọ́ gbà pé kóbi máa dá sí ìbò dídì. Nígbà tó di 1944 France tẹ́wọ́ gbà pé kóbi máa dá sí ìbò dídì. Amẹ́ríkà lọ́kọ́kọ́ wá sọ pé ní ìmọ̀ àyànyàn lólórí tá a bá fún obìnrin lẹ́tọ̀ọ́ kó dìbò alẹ́tọ̀ọ́ ká fún ní kóhun náà jẹ́ olórí. Wọ́n sọ yẹn ní 1928 l'Amẹ́ríkà sọ yẹn ibi wọn wá fi tì sínú. Nígbà tó wá di nǹkan bíi 1944 tí àwọn Faransa tẹ́wọ́ gba ètò democracy yẹn wọ́n wá gbogbo àwọn tí wọ́n ń ṣe democracy láyé pé sẹ́ẹ̀rí ìmọ̀ sọpá àwọn tọ́ba kọ̀ọ̀kan ìmọ̀ sọpá àwọn kàtígórì kan ní ó máa dìbò fáwọn tí ó jẹ olórí kàtígórì kan ní ó máa decide ẹ̀ kàtígórì kan ò ní dá sí torí pé kò lówó kò ní dá sí torí pé tóbi kò ní dá sí ẹja rectify ẹ̀ ká balance ẹ̀ pé gbogbo ẹni tí ń bá ń bẹ́ lù pátá gbogbo wọn ni wọ́n lẹ́tọ̀ọ́ kí wọ́n máa ṣe kí ni kí wọ́n máa dìbò kí wọ́n sì máa dá síbò. 1944 ni wọ́n adjust ẹ̀ sí irú democracy tí à ń lò lọ́wọ́lọ́wọ́ yìí. Democracy bẹ̀rẹ̀ ní 1265 ó balance ṣé yìí tá ń lò lọ́wọ́lọ́wọ́ yìí ní 1944. Allahumma izza al-islam wal muslimin wa adilla shirka wal mushrikin wa dammir a'daka a'da ad-din wansurna nahnu ibadaka al-muwahhidin amina ya rabbal alamin. Wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa jami'i man wala. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله. ربنا صل وسلم وبارك على عبدك ورسولك محمد كما صليت ورحمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إخوة الإيمان اتقوا الله يرحمكم الله. يقول الله تبارك وتعالى في القرآن يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. ويقول سبحانه يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. adúpẹ́ fọ́lọ́run ní khutuba mi ẹlẹ́ẹ̀kejì tí ò ní gùn mọ́ tá a fi gbẹ̀rún dúró bí sharia islam bí ti ìyẹn olórí ni mo kà ní khutuba lẹ́ẹ̀kan democracy tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ bí wọ́n ti ìyẹn olórí ni mo kà lẹ́ẹ̀kan ẹran tí o nígbà tí mo fẹ́ ṣe khutuba yìí mo sì pẹ̀lú àyà tọ́lọ́wọ́n ọba àlékiọlá ń sọ pé ní tọ́ba àlékiọlá ń sọ pé ní wa anihkum
baynahum bima anzala Allah ẹnikẹ́ni tí ó bá ṣèjọba pàtàkì jùlọ mọ́kọ́jú ọ̀rọ̀ sí wa nabi Muhammad tó bá máa darí àwọn èèyàn tó máa ṣèjọba lé wọn lérí bima anzala Allah pẹ̀lú ntọ́lọ́wọ́n ọba sọ̀kalẹ̀ ní ó fi dájọ́ lé wọn lérí wala tattabi ahwa'ahum gbogbo ntọ́lọ́wọ́n ọba lọ́wọ́ sí báwọn ìfẹ́ inú ni ó máa jẹ́ ìwà nabi má tẹ̀lé o gbogbo ntọ́lọ́wọ́n ọba lọ́wọ́ sí ìfẹ́ inú ni ó máa ṣe kíni ni ó máa jẹ́ ìwà nabi má tẹ̀lé o wahdharhum kí wà nabi ó wá ṣọ́ra an yaftinuka má jẹ́ wọn kó wàhálà bá ọ an ba'di ma anzala Allahu ilayka kọ́ wá kó ń bi àwọn nǹkan tọ́lọ́hun sọ̀kalẹ̀ bí ó ṣe káwọn yẹn wá kó sí wàhálà kọ́ wá ṣe nǹkan mi lẹ́yìn ẹ̀ kọ́ wá ní à ńgbà tí wàhálà yìí pọ̀ ní àríbá ti ṣe ni ọ̀ lẹ́tọ̀ rẹ̀ wà nẹ́bí má jẹ́ wọn fìtínà rẹ̀ dédé tó fi wá sọ pé a ní lo tọ́lọ́ máa wá ṣe tiwa ni má dán wò fa in tawallaw bọ́rọ̀ bá rí bẹ́ẹ̀ fa'lam kọ́ màmá dájú pé annama yuridullahu an yusibahum bi ba'di dhunubihim báwọn èèyàn bá ti gbé tó dájọ́ tí wọ́n kalẹ̀ tí wọ́n ń pa àwọn èèyàn wá dá sí ìwà nẹ́bì jẹ́ ó yí ọkọ̀ ojú ó yí àwọn náà pé ẹ̀ṣẹ̀ kan ni wọ́n ṣẹ̀ tọ́lọ́run fẹ́ fìyà jẹ wọ́n tí wọ́n fi lò dájọ́ Ọlọ́run mọ́ ẹ̀ṣẹ̀ kan wọ́n ṣẹ̀ tọ́lọ́run wá fẹ́ fìyà ẹ̀ṣẹ̀ ní jẹ wọ́n tí ò jẹ́ wọn ó lò dájọ́ Ọlọ́run ọba mọ́ wa inna kathiran minan nasi lafasiqun ọgọ́rọ̀ èèyàn sì ní wọ́n máa ya kò kí ìmọ̀lọ́run lọ́wọ́ ni wọ́n ìfẹ́ ṣe tọ́lọ́run afa hukmul jahiliyyati yabghun ṣèdájọ́ ìṣèjọba kèfèrí lẹ́ẹ̀ma lóní ìṣèjọba tọ́lọ́wọ̀n lọ́wọ́ sí níjẹ́ jàhílíyà tí àyà kan sọ fún láti sẹ́mà níjẹ́ sóhun lẹ́ẹ̀ma lóní wa man ahsanu minallahi hukma sẹ́nìkan mẹ́tò jọlọ́n lọ́ni sẹ́nìkan lè darí ayé jọlọ́n lọ́ni tíra tó ní a fi darí kílódé lò kílódé ladisi anabi wa Muhammad liqawmin yuqinun ẹni tó bá dá lójú ọ̀rọ̀ yìí o ẹni tó bá dá lójú ọ̀rọ̀ yìí o sẹ́nìkan fẹ́ dájọ́ ayé tó jọlọ́n lọ́ni lábẹ́ àyà yìí ẹ̀rí pa àwọn ọ̀nà tọ́lọ́ ń kàkalẹ̀ tí sẹ̀rí àsìlámù fọwọ́ sí pàfi dájọ́ bẹ́ẹ̀ yẹn bá ti lè yẹ gẹ̀rẹ́ kó ń bẹ́ kọ̀ dàrú mọ́ bó ti bọ́ síbi hukumu li jahiliya ó ti bọ́ sí dájọ́ pé ń lòjọba kẹfìrí ìyẹn ò ní ní káàṣì kò nípa ń dìbẹ́ tiẹ̀ tọ́ba wá rí bẹ́ẹ̀ ara ìlòjọba kẹfìrí òun ni gbogbo ìjọba tá a pè ní tọ́lọ́ǹtà nábì tọ́wà lélẹ̀ ní tí democracy náà ń jẹ́ kan láàrin àwọn ìjọba ọ̀hún tọ́ àwa béèrè àwọn àfa Islam ńgbà tá a wá béèrè lọ́wọ́ wọn pé democracy ló délẹ̀ yìí o ṣé ká káwọ́ máyà báyìí torí pé hukumul jahiliyyati ni ṣé ká káwọ́ máyà báyìí kama wa wòran torí pé ní àfẹ́ wọnú ẹni tí ó jẹ́ wa inna kathiran minan nasi lafasiqun àfẹ́ wọnú àtọ́lọ́ ní ọgọ́rùn èèyàn jàǹdùkú ni wọ́n jẹ́ kí wọ́n fi jàǹdùkú wọn ò lójọba ọlọ́tọ́lọ́ ń sọ̀kalẹ̀ wọn ò fi Kùránì wa sunna dájọ́ ó dẹ̀mẹ́ ni ṣé ká wá ṣe ni ká wà nù afa hukumul jahiliyyati yabghun ìjọba kèfèrí la máa ṣe àbí ká pati torí ká má kó sínú wa inna kathira minan nasi lafasiqun ká má wọnú jàǹdùkú àwọn àfẹ́sìn wa pín sí méjì lórí ẹ̀ àwọn kan ní rárá ẹ gbáyà náà yé ni Ọlọ́run fún rẹ̀ lẹ́yìn ikọ́ yẹn Muhammad tán pé wọ́n lórí gbogbo yòókù táwọn sàhábà yàn ìgbìyànjú ọ̀dọ̀ ara wọn ni wọ́n fi yàn kì í ṣe pẹ́ẹ́rì kan ni wọ́n dúró lé pé bá a ti gbọ́dọ̀ bẹ́ẹ̀rí bá wà ní wàhálà ò ní ṣẹlẹ̀ láàrin almuhajirun wal ansar bẹ́ẹ̀rí bá wà ní àwọn fámìlì kan ò ní máa sọ pé rárá àlélàbúrò ànábì ẹjọ́ jẹ́ ọ̀nà kan tó yanjú tá a sọ pé bá ànábì bá kú tó ọ̀nà báyìí ní ẹgbà yẹn kò sí a máa ẹ̀ńdọ́sì tàwọn sàábé pẹ̀lú ẹ̀rí pé fa alaykum bi sunnati wa sunnati al-khulafa'i ar-rashidin min ba'di fa'addu 'alayha bin nawajid a ẹ̀ńdọ́sì ẹ̀ nítorí ẹ̀rí yẹn àmọ́ kọ́ wá jásí pé àyà wa sọ̀kalẹ̀ àdìsí wa sọ̀kalẹ̀ tọ́wá ní tẹ́ẹ̀bà yẹn yẹn báyìí ó dé mẹ́ni
wọ́n lọ́nà tí wọ́n gbà yan Abubakar yẹn ọ̀nà tí wọ́n gbà yan Umaru yẹn ọ̀nà tí wọ́n gbà yan Usman ọmọ Affan yẹn ijtihadatu sahaba ìgbìyànjú àwọn sábẹ́ ni torí kálẹ̀rì bá wà lórí ẹni muhajirun náà ní gbérí mi tá anabi bá wí asọ́rò ní yarí mi tá anabi bá wí lọ́wọ́ àwọn kan ní pé fámìlì anabi ni torí wọn ò dùn mi tá anabi bá ṣe kíni tọ́ba dó tọ́yẹ́ ni ọlọ́run gbogbo wọn àmọ́ wọ́n rí pé ọ̀nà yẹn ṣe kíni ó sì káwọn máa lo ìgbìyànjú ń bẹ̀ ní wọ́n fi lo ìgbìyànjú lẹ́yìn Abakari ní wọ́n fi lo ìgbìyànjú lẹ́yìn Umaru ní Umaru fi hàn jí rẹ̀ Abakari fi lo ìgbìyànjú tiẹ̀ lérí Umaru náà ló gbìyànjú lórí Usman náà ló gbìyànjú lórí Ali àwọn sábì ló gbìyànjú torí kò sí tariqatun wadiha wa burhanun mustanidun ila alkitabi wa sunnah ń bẹ̀ wọ́n ní tọ́lọ̀ ń bá ń sọ pé àwọn ọkùnrin jahiliyyati yabghun ìtọ́lọ̀ ń wí ń bẹ̀ ni pé tọ́ba dórí oyè tán kí ni ẹ̀sìn ìjọba kèé sọ̀nà tá a gbà yẹn ni wọ́n wí tá a bá fi democracy yẹn tọ́ba débẹ̀ tán kọ́ wọn lọ lo kìtàbù wa sunnah kálọ́lọ́ba náà ni irú táwọn Saudi Arabia irú Kuwaiti irú Qatar táwọn ń jọba tí wọ́n bá ti lo kìtàbù wa sunnah lérí ìjọba yẹn wọ́n ti ṣe hukumu Ọlọ́run náà nù ni ntọ́lọ̀ ń fẹ́ ká lò ní ìdájọ́ òun pété ẹ bá dérí ìjọba tán o ntẹ́ fi darí ayé ní alikitaabu wa sunna òfin yín tẹ́ ẹ máa lò ní kitaabu wa sunna àti ahkamu shari kèé ṣe pé tọ̀rí kọ̀ tá a fi ṣe tààyínù ní sẹ̀ríà mú wa torí sábà pé ọ̀nà kankan ò yẹjú àwọn sábẹ́ ṣègbìyànjú lọ́dọ̀ bọ́fẹ́tọ́jà sí pé tiwọn lọ́lágbára jù ẹlòmíín náà lè ṣègbìyànjú tí wọn sẹ́yìn kó pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n sọ wọn nísìnyí ìtumọ̀ ẹni pé ń ta abárí àsọjọba wa ọ̀nà òkò abárí àsọ ọlọ́ba gbà yẹn ni democracy lẹ gbà yẹn ni ṣòyòyíyà lẹ gbà yẹn ni kọ́sọ̀jà sí pé òfin tẹ́ ẹ fẹ́ lò lórí ẹ̀ kọjá hukumu Ọlọ́run wọn níbi táyà yẹn ń túmọ̀ sínú kò túmọ̀ pé ọ̀nà tá a ṣe kí ni tá a gbà yẹn àgbọ́yé àwọn àfa kan lórí ẹnu àwọn tó wá lágbọ́yé yìí wípé kì í sọ̀nà tá a gbà yẹn ni wọ́n ń sọ sẹ́wọ̀n pẹ̀lú kì í sọ̀nà tá a gbà yẹn ni wọ́n ń sọ wọ́n ti ẹ̀ndọ́sì pé a lè gbọ̀nà tó bá wù wá yẹn lérí ìròrí yìí àwọn àfáàtọ̀ sọ̀rọ̀ yìí wọ́n fi ń yé wa pa Ànábì ní al-hikmatu dallatul mu'min aythuma wajadaha akhadaha ìnílàákàyè wisdom ọgbọ́n ọ̀sọ̀nà fún mùmínì níbi ọba ti rí kó mu pẹ́pẹ́ tó yẹ sọ́kọ́ àwọn apá kan náà àwọn afa wọ́n ládìsí ní da'if wọ́n dọ̀ afa àdìsí wọn apá kan náà àwọn afa wọ́n dọ̀ afa àdìsí wọn àmọ́ ń bẹ́ nu átàrù tó rinlẹ̀ pọ̀rọ̀ ni wípé ní ọgbọ́n sọnù fún mùmínì ibi ọba ti rí kó mu ajá sí pé bí democracy bá dé ọgbọ́n kan ló mú wá wọn tí mùmínì bá rí pálá àfíà wà ń bẹ̀ yóò ṣe kí ni yóò mú bí dictatori yà bá dé ọgbọ́n kan lọ́wọ́ à ń bẹ̀ wọn bí mùmínì bá rí pọ́pọ́ wà ń bẹ̀ yóò ṣe kí ni yóò mú tí a bá gbé mọ̀làkíyà wá àwọn ní kingdom tá à ń ṣe kingdom ọlọ́ba tá a bá rí pé àlàáfíà wà ń bẹ̀ ká fi yan olórí á ṣe kí ni á mú àmọ́ tá a nídìí ń bẹ̀ ni pé tọ́ba dórí òye tó kó ṣe kí ni kó lo hukumu Ọlọ́run kó fi ṣe ṣẹ̀ríà Ibadallah àwọn tó sọ̀rọ̀ yìí wọ́n tó ká àwọn ẹ̀rí mi wá tí wọ́n fi báàkì àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ yìí wọ́n ní sẹ́yìn rántí nínú àwọn ẹ̀rí tí wọ́n kó wá nù wọ́n ní sẹ́yìn rántí njọ́ ta nabi èkó maka gangan ta nabi gangan èkó maka sẹ́yìn rántí pé ó ṣe bẹ́yà kan tí a ń pè ní bayatul aqaba ó ṣe tí a wá bá níbi wọ́n ti ń lẹ́kọ̀ọ́ tí a ti máa lẹ òkò ní Mínà wọ́n wá bá ń bẹ̀ bayatul aqaba tó sògèrè wà kòbúrò wà wúlá wà thaniya wà nígbà wọn wá bá njọ́ wọn wá bá njọ́ wọn lọ́wọ́ àwọn méjìlá lọ́wọ́ bá ìgbà táwọn méjìlá wá bá wọ́n dún wọn bí anabi wa kílà anabi wí fún wọn anabi ni ikhtaru li minkum ithna athara naqiba yakununa ala qawmihim bima fihim anabi ni tí wọ́n fẹ́ kẹ́ sọ ni pé tẹ́ bá dé Madina tán bẹ́ẹ̀ tí ń lọ yìí ẹ máa lọ Madina yìí tẹ́ wá bá mi bẹ́ẹ̀ bá wá dé Madina ẹ lọ lè yan ẹ kóra yín jọ kẹ́ ẹ lọ lè yan èèyàn méjìlá tí ó máa já síwájú fẹ́yìn tẹ́ wà níbẹ̀ yẹn tí fi dé anabi ó sọ pé ọ̀nà báyìí ni kẹ́ gbà sí kínní ó ní wọ́n sá lọ sí kínní ẹ rí pa ọ̀nà tí wọ́n gbà yẹn wà anabi sí kínní ó tú lẹ̀ tó tó lẹ́tà anabi tú ọ̀nà tí wọ́n gbà yẹn lẹ̀ ń túmọ̀ pọ́nà tá a bá rí ká gbà yẹn olórí tí
tí ó bá ti lè mú àlàáfíà wá kò sí láì fi mbẹ kásá nípa àṣẹ kínní àyàn ẹ̀rí tí wọ́n mú wá nù àsìkò ti lọ èyí náà tó mẹ́fà sí méje á kọ́ntínú oúnjẹ mẹ́jọ á tètè bẹ̀rẹ̀ ó tó bá jọ mẹ́jọ á tó kó àwọn ẹ̀rí ń wá tí ń sọ fún wa pé kò sí ọ̀nà kankan tí sẹ̀rí àlélẹ̀ pé ọ̀nà yìí lè gbọ́dọ̀ gbà dandandandan láti fi yan mi ò bá mọ̀ ń yanjú ọ̀rọ̀ ọmọ ẹ̀sìn ni mi ò bá kí democracy Allahumma ayyiz al-islam wal muslimin wa adilla shirka wal mushrikin wa dammir a'da'aka a'da' ad-din wansurna nahnu ibadaka al-muwahhidin amina ya rabbal alamin Allahumma ati nufusana taqwaha wa zakkiha anta khayru man zakkaha anta waliyuha wa mawlaha ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصرنا نحن عبادك الموحدين آمين يا رب العالمين ربنا لا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها ويسرتها يا رب العالمين ربنا صل وسلم على عبدك ورسولك محمد كما صليت ورحمت وباركت على عبدك إبراهيم وعلى خليلك إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ويا فوز المستغفرين ويا سعادة التائبين والحمد لله رب العالمين. الصلاة عباد الله.